nígbà kan rí òṣèré ilé wa tó gbajúmọ̀ ní Olumide Bakare Akínyínká jẹ́ nídìí iṣẹ́ tíátà. Kí n tó tẹ̀síwájú nínú ìtàn, ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán kan tí olóògbé Olumide Bakare àti olóògbé Babátúndé Omídínà tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Sùwé ti kópa fún yín láti wò. àná mi láfíà ojú ẹ rí ẹ̀pẹ̀lẹ́. wọ́n mo rí láì gba tíkẹ́ẹ̀tì. náà lè jẹ́ ariwo ẹ̀ mọ́. báwa ṣe rí ti àbúrò mi nìyẹn o. Ọlọ́run ní jẹ́ alátẹ̀yìn kú mọ́. àmín. lẹ́yìn náà ní síájú. àmín. àwa tọ́lọ́run náà sì ní ká wọlé àwò láwòye. àmín. yóò bá wa tó gbogbo bá a bá ti fẹ́ orí bẹ́ẹ̀ náà ni ó rí kò ní fàjà kò ní fa wàhálà lọ́run ni ó tó kí sá wa. àmín. ìdárò tàbúrò yín la yìí ṣe lọ́wọ́ ìrònú rẹ̀ mọ́ wà pẹ̀lú ìsẹ́ra ni mo tún gbọ́ ti bàbá wa oyè kan. kábíyèsí. báwọn náà tún wájà. ẹ bá ṣe rí nìyẹn o. nígbà àwọn ọmọ kéékèèké bá ń kú kí ni irú yín ṣe àmọ́ lọ́wọ́n ọba mi adẹ́dà bó ti hùn ní sọlá sọlá ẹ̀ kó lówó kú mẹbí tálíkà ló yẹ kọ́ rọrùn. Alani. ọpẹ́ fọ́lọ́run fatia. ṣé o sí o. kò sí láburú Ọlọ́run sì ní jẹ́ káburú ọ wà. èwo lẹ bá wà o. mo ní kí n wá yọjú yín sí pé kémi àti yín kọ́ ríra ká mọ bá ti ṣe ètò ogún àbúrò yín mi ò sì fẹ́ kí nǹkan kan sẹ́yìn mi. Alani ṣebí Yorùbá ni nílẹ̀ Yorùbá ìwọ ògbọ́n tí wọ́n sọ pé kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá. ó ṣeé ṣe kọ́mọ sàálà tífẹ̀ bá wà láàrin bàbá àtọmọ bóyá bàbá òbí jọmọ kan lọ ó lè mọ fàlà sígbà tó ti mọ̀ pọ́nmọ́ náà ní ojú ogún òun. àbíbo ni wọ́n ti rí tó ń ti pítọ́ ẹlẹ́dẹ̀ tó kàn lè mọ́ mu. tílẹ̀ mọ́mú bá ń jẹ ẹlẹ́dẹ̀ ó lè kàn èmi ìgan bí wọn ò fún ó béèrè bọ́ bá jẹ́tọ̀ rẹ̀. àwọn yóò ń ṣe lè mọ́ mu gidi. ní ó lè má jẹ gidi àmọ́ ń jẹ ẹlẹ́dẹ̀. kí ni tiẹ̀ ti jẹ́ nú ẹbí wa náà. gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ìyàwó. ṣé bá nà ni ẹ. mọ́mọ́. kì í ṣe ẹ̀tọ́ tiẹ̀ láti wá bá èmi tí àbúrò mi ṣaláìsí kó máa bá mi pé báwo la ṣe máa pín ogún àbúrò mi. nígbà tẹ́yìn ọ̀wá tí ń rí yín mo ní bóyá gbàgbé mi ni kọ́lọ́ sì mọ́ gbàgbé mi ni mo fi ní kí n yọjú sí yín. ṣé ìjọ ìgbà táwa fẹ́ àbúrò ẹ̀ àdánà. wọ́n sọ̀rọ̀ rẹ lóòótọ́ nǹkan ká ọ̀la ìwọ lolúwo Koko ọ̀fẹ́ jókòó tẹ́gùn nìkan ni kí ló dé àjọ níní a sì jọ pín ni kò ní sẹ́yìn mi. Alani ìbínú mi ò dáa. èmi gan gbádùn wọn mọ̀ mí mọ̀lẹ́bí wa náà pé gbádùn. gbogbo ẹbí mi ló lọ mọ̀ pé ìbínú mi bí ìbínú ṣọ̀gbọ́n ni ìbínú mi ò dáa. èmi gan ò jiná dénú tèmi gan bí ìtọ́ ya nìbínú mi. àbúrò tèmi kú tó bá ní nǹkan mi láti ṣe ní pé kó máa bá mi pé ìjọ òun la máa pín ogún. mọ́ fi kíkẹ́ àkèrè mọ́ fi dẹ́rù bà mí ẹ̀tọ́ mi ni kó fún mi. àbúrò ẹ̀gbọ́n tá a fẹ́ kò gbọdọ̀ gbójú báyà wá bá mi pé ìjọ òun la máa pín ogún ìwọ lásánlásán. rọra pariwo bọ́ ọ bá pariwo bẹ́jẹ̀ rúru bá dé ìfàkà tẹ́sán bí kásílà kíkan sì mú ọ Koko báyìí ní lè jùn ní síbẹ̀ pé mo mọ̀ rí èròjùn ṣe wá ń di wàhálà ṣe ń dìjà wọ́n kẹ́ tẹlifíṣàn mi ò kú ní bínú wọn ó gbà ẹ bá sì ní ẹ fẹ́ wọn Koko máa ń gbẹ ẹgbẹ́ bírígì wọn ó gbà àbí ọ̀tán mi kú mọ̀ nǹkan tó pọ̀ mi sì ní ká ẹ fún mi lé ẹ̀wọ̀n téèfù lásán olójú méjì tó ní gbọ́rọ̀ fàfà bẹ́ẹ̀ gbélé lọ́wọ́ pàtí nìkan pé yàrá fún mi mo bèrè master bedroom lọ́wọ́ yìí ẹ mọ́ fẹ́ tọ́ mi dùn mí. mo fi Ọlọ́run bẹ́ẹ̀. mo fi sùn bẹ́ẹ̀. dìde kó bá kánú lẹ́yìn. gidigba ò sílẹ̀kùn. Alani dìde kó máa lọ lé ẹ o. mo mú mi lọ́wọ́ tí n bá sì mú mi táwọn ò lè jáde. dìde kó máa lọ lé ẹ o. kó o ké tán kó tún yọ lọ́lẹ́nu kò sẹ̀rù bà mí èmi jà fojú mo jókòó yìí. kí ni ṣe. olùkọ́ bọ́tà wọ́n lẹ́nu lẹ́nu. àbúkọ́ dààmú ẹ̀. ọmọ mú kékeré. àbúkọ́ dààmú ẹ̀ ni. máa padà wá. bàtà lẹ́nu jọ. máa padà wá mọ́ kò sí. bẹ́ẹ̀ ni kọ́ àbúrò mi kú ìwọ olùsí ànákọ ó wá ń bèrè pé jọ́ ọ̀nà máa pọ́kún àbúrò ẹ̀gbọ́n tá a fẹ́ akọ ajá ni kò gbà kò yẹ. IPMI mo tuntun dé gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò wa nígbà kan rí episode 13 tó balẹ̀ bí ọ̀wàrà òjò with the spotlight on the life and times of Olumide Akínyínká Bakare
popularly known as Chief Koko. ẹ wò ó tá a bá nífẹ̀ẹ́ kọ́ tanná fúnra wa tá a bá ń dárúkọ àgbà ọ̀jẹ̀ òṣèré tóun náà ti lo dáúlà nídìí iṣẹ́ eré oníṣe láìsí kọ́ nínú kọ́ ọ a máa dárúkọ Olumide Bakare. àwọn eléyìí wọ́n ṣe gudugudu méje tó ń ya àyà mẹ́fà nídìí iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí. a bí Olumide Akínyínká Bakare lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún 1953 sí ìlú Kano ilẹ̀ Haúsá. bó tilẹ̀ jẹ́ pé Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ni bàbá àti ìyá Olumide Bakare ti wà. tẹ́yìn náà bá wò dáadáa ẹ rí i pé Olumide Bakare gbọ́ Haúsá dáadáa. ní ìlú Kano ni Olumide Bakare ti lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀. lẹ́yìn náà ló tẹkọ̀ létí wá sí Ìjẹ̀bú Òde níbi tó ti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní Multilateral Grammar School Okùn Ọwá ní Ìjẹ̀bú Òde. ẹ wò ó nígbà tí Olumide Bakare wà lọ́mọ ọdún 10 ló ti pinnu pé iṣẹ́ òṣèré lòun yóò máa ṣe tó sì ní ìgbàgbọ́ pé òun yóò dángájíá tóun ó sì jẹ́ àgbà ọ̀jẹ̀ tí wọ́n á máa bọ̀wọ̀ fún nídìí iṣẹ́ náà. ẹ̀yin tèmi tẹ̀ ń gbẹ́tò àlọ́ Olumide Bakare padà di òótọ́ lọ́nà wo àti báwo. kí n tó tẹ̀síwájú mo rántí ọ̀rọ̀ òyìnbó kan tó ní a dream that is not supported by action remains a daydream. tó o bá lálàá tó o kọ̀ láti gbé ìgbésẹ̀ àlá rẹ kò ní padà dòótọ́ ní tọ́lọ́yìnbó yẹn ń sọ. nígbà tí Olumide Bakare jáde iléèwé girama ó dá drama group tiẹ̀ sílẹ̀. lẹ́yìn èyí ló wọgbà fásitì Ìbàdàn ìyẹn University of Ibadan láti kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe ń ṣeré orí ìtàgé tọ́lọ́yìnbó ń pè ní theatre art. Olumide Bakare wọlé sọ́gbà fásitì Ìbàdàn lọ́dún 1973. láyé ìgbà yẹn oṣù 18 tọ́lọ́yìnbó ń pè ní 18 months náà fi ń kọ́ nígbà náà. gẹ́gẹ́ bí ohun tí olóògbé Olumide Bakare sọ ó ní táwọn bá ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láago 8 àárọ̀ ó tún di ìrọ̀lẹ́ káwọn tó ṣetán. ẹ jẹ́ kí n sọ léèbó. back then there was a school of drama theatre arts department under the faculty of arts according to him. ntọ́lọ́yìnbó ń pè ní practical ní ẹ̀kọ́ tí àwọn Olumide Bakare kọ́ nídìí iṣẹ́ tíátà lọ́gbà fásitì Ìbàdàn nígbà náà. ìdí nìyẹn tó fi gbóná nídìí iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí. yàtọ̀ síyẹn ohun tí a mọ Olumide Bakare mọ́ tọ́lọ́yìnbó ń pè ní baritone voice ó ní nídìí iṣẹ́ tíátà nígbà táwọn kẹ́kọ̀ọ́ practical ni Ọlọ́run ọba mi jogún ẹ̀bùn náà fóun. Olumide Bakare wá ara ẹ̀ ó sì ríra ẹ̀ tóun nídìí iṣẹ́ tíátà. kò tán síbẹ̀ lẹ́yìn náà ni Olumide Bakare tẹ̀síwájú lọ́gbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ níbi tó ti gba ìwé ẹ̀rí tọ́lọ́yìnbó ń pè ní certificate in dramatic arts. ara àwọn tó kọ́ Olumide Bakare níṣẹ́ tíátà nìwọ̀nyí nígbà tó wà lọ́gbà fásitì Ìbàdàn tó ń tọ́gbà Ilé-Ifẹ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Professor Wọlé Ṣóyínká ọ̀jọ̀gbọ́n Chuck Mike ọ̀jọ̀gbọ́n Zulu Ṣófẹ́lá ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisàn. ẹ wo Olumide Bakare mu omi ọgbọ́n bẹ́ẹ̀ ló mu omi ìmọ̀ àní ó tún mu omi òye nípa iṣẹ́ tíátà lọ́dọ̀ àwọn akọni tí mo dárúkọ wọ̀nyí. No wonder Olumide Bakare became a seasoned actor with a baritone voice whose charisma created a niche for him within the Nigerian film circle. betí ẹ di kò gbọ́ nǹkan tá mò fi kà. jẹ́ kí n máa lọ. ọ̀rẹ́jà rẹ̀ ọ̀gá lọ́yà kò ṣe. Mr. Kare, I shall Kusha. I appreciate effort. So I dem has a chamber. màá mú òun wá sọ́dọ̀ yín. Daddy o Daddy o. báwo ni. ẹnlẹ yọ sí mi wẹ́rẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ jókòó Daddy. ẹ kò yọ bẹ́ẹ̀ sí mi. kí ló sì Daddy. ìwọ mo wá rí. rí èmi. bẹ́ẹ̀ni. Daddy ẹ bá dirun rányàn sí mi àbí kẹ́kọ̀ọ́ pè mí lórí fóònù kí n máa sáré bọ̀ kí n fa etí mi. ṣe lórí irú ọ̀rọ̀ tí mo wá rí ẹ fún ẹ. mi ò dẹ̀ ní fẹ́ máa yà bàrá. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ló kọ bẹ́ẹ̀ mo sì free díẹ̀ báyìí. wà lọ gba béèlì bọ́lọ́dẹ. Daddy ẹ wò
ṣẹ́rí ọ̀rọ̀ yìí ti kọjá èmi Kúnlé as a person ó ti di ọ̀rọ̀ company versus Uncle Borode ni ẹ mọ̀ ibi tó fi bá dẹ̀ ti wá. Daddy. Kúnlé. Daddy. Kúnlé. Daddy mo ń dá iná. èmi ló mọ̀ pé. ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta lọ gba béèlì Borode mo pa láṣẹ ni mi ò dá lábàá. All right, Daddy. Mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́ Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́. Wọ́n Daddy ẹ wo lọ́wọ́ mi gan-an kọ́tẹ́ náà dẹ̀ mọ̀ ni. Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́ Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́. Àmín Daddy. Ṣùgbọ́n lórí gbogbo ẹ̀ bó tiẹ̀ kọ́kọ́ fún mi wàhálà ṣe díẹ̀ máa discipline. Yes, I will have to discipline you. Daddy. Tẹ́wẹ̀. Ayọ̀ Daddy. Ẹ̀wẹ̀. Ẹ kí ni. Olóòmọ̀ ni kò tẹ́wẹ̀. Daddy ẹ̀wẹ̀ náà mi nẹ̀. Daddy yo. Daddy yo. Mo fẹ́ tètè máa lọlé. All right. Báwo lẹ ṣe wá? The other boy tí mo ṣe ẹgbàá yẹn ló gbé mi wá. All right, okay. So, Daddy. Daddy yo. Olumide Bakare bí àkọ́bí ọmọ rẹ̀ lẹ́ni ọdún 23 tó lóyìnbó ń pè ní 23 years. Gbàrà tó jáde lọ́gbà fásitì Ìbàdàn kò pẹ́ náà bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó lóyìnbó ń pè ní Nigerian Television Authority NTA Ìbàdàn. Wọ́n ṣiṣẹ́ pẹ̀lú NTA fún ọdún 16 tó lóyìnbó ń pè ní 17 years. Olumide Bakare ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣèré àti olóòtú nǹkan tó lóyìnbó ń pè ní artist and producer. Ẹ wò àìmọye ìgbà náà tún fi Olumide Bakare ṣe baba kérésì nígbà náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ ọdún 7 gbáko lolumide Bakare fi ṣe baba kérésì fún wọn nǹkan tó lóyìnbó ń pè ní Father Christmas. Nígbà tí Olumide Bakare ń ṣiṣẹ́ pẹ̀lú NTA ló ní oore ọ̀fẹ́ láti kópa nínú sitcom kan ìyẹn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Koko Close tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Ẹ wo ìtàn tí mo fẹ́ wọ̀ lọ yìí ó lójú ẹni tó lè rántí kì í ṣe bíi tàwọn Indomie generation o wọn ò lè mọ̀ wọn ò dẹ̀ lè mọ̀ ṣùgbọ́n pẹ̀lú ètò onígbà kan rí yìí àti àwọn nǹkan tá à ń sọ níbẹ̀ ó jẹ́ àǹfààní fún wọn láti mọ̀. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Chief Koko of Oluwalambe Lodge early 80s níṣẹ́ yìí jáde. Àwọn tó ń wo iṣẹ́ yìí nígbà náà máa rántí bí mo ṣe ń sọ yìí. Ṣé kí n má tàn yín? Iṣẹ́ yìí ló sọ Olumide Bakare dolókìkí òṣèré títí tọ́lọ́jọ́ fi dé. Àti pé ìnagijẹ Chief Koko nínú sitcom yìí Koko Close lórúkọ yìí ti di àtẹ̀mọ́ wọn lára títí tọ́lọ́jọ́ fi dé. Ipa aṣíwájú tó lóyìnbó ń pè ní lead role ni wọ́n kó nínú sitcom náà. Bàbá onílé tó lóyìnbó ń pè ní landlord oní wàhálà tó ń rògbòdìyàn ni Chief Koko jẹ́. Chief Koko became a celebrity star at the age of 25. A vision he had at age 10. Ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́. IPMI mo tẹ̀síwájú o. Lẹ́yìn náà ni Olumide Bakare kópa nínú sitcom míì tí àkọlé rẹ̀ ń jẹ́ Akman Men. Nígbà tó di ọdún 1998 Olumide Bakare fiṣẹ́ NTA sílẹ̀ tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ANTP ìyẹn Association of Nigeria Theatre Art Practitioners. Láti ìgbà náà lolumide Bakare ò ti ṣiṣẹ́ míì mọ́ lẹ́yìn iṣẹ́ òṣèré títí tọ́lọ́jọ́ fi dé. Ẹ wá wò ó mélòó la fẹ́ kà nínú eyín àdépèlé iṣẹ́ tí Olumide Bakare ti ṣe. Mò ń bọ̀ ẹ jẹ́ kí n dátọ́ mi. Fela. My chief. Fela the pastor. Kemi Alogun, sir. Démọ́lá Kòsọ́kọ́ mo kí ẹ káàbọ̀ sí ààfin ní. You're welcome. Sir, ẹ mọ̀ mi rí ni. Má jẹ́ kó yẹ ẹ lẹ́nu. Mo mọ̀ ẹ́ dáadáa. Ṣebí wọ́n ni àkọ́bí adájọ́ òdodo Kòsọ́kọ́. Ẹni tá a fi owó bẹ̀ tó kọ̀ jálẹ̀.
àfìgbà tó rí pé òun sentence àwọn boys mi òun sentence wọn to death bàbá ẹ gbàgbé ni ajá tó rí ìkòkò tó ń gbó ó dàbí ẹni tó mú orí ejò báyìí orí ejò ọká tó fi ń họmú. Congratulations ṣé o mọ̀ pé wọ́n nìkan ló survive nínú operation tẹ́ lọ ṣe. sir èmi ò mọ kankan nípa operation yẹn o àkóbá náà kàn fi ṣe fún mi o. àkóbá ni. Bímọ́lá ó lọ́wọ́ nínú operation kankan ṣùgbọ́n báàgì tí àwọn ọmọ mi gbà lọ́wọ́ honourable minister ṣé bí wọ́n ló gbé báàgì yẹn lọ. honourable minister. bẹ́ẹ̀ báàgì kò yé mi o. tí ò bá yé ẹ máa là yé ẹ honourable minister kan lẹ lọ rọ́ọ̀bù tá a gbọ́ pé ó ń gbé owó ìlú sá lọ owó yẹn la ní káwọn bọ́ẹ̀sì lọ gbà lọ́wọ́ ẹ̀ ní ilé àlè ẹ̀ níbi tó fi ṣe hideout owó báàgì yẹn ni wọ́n gbé lọ. point of correction sir èmi ò bá wọn lọ́wọ́ nínú robbery àwọn ọmọ yín ni wọ́n lọ rọ́ọ̀bù minister. ó bá wọn lọ rọ́ọ̀bù honourable minister ṣùgbọ́n wọ́n ló gbé báàgì lọ. sá èmi ò gbé báàgì kankan o mi ò mọ̀ pa báàgì kankan o. ọmọ adájọ́ o tún purọ́ torí pé ẹnu òpùrọ́ kì í ṣe jẹ o lè ti gba ẹgbẹ́ tó bá purọ́ wá jalè ní. you again. Déwọ́lá wọ́n dàdí olóògùn ǹjẹ́ wọ́n mọ̀ dí tá a ṣe ní kí Fẹlá wá mú ẹ kúrò lọ́gbà ẹ̀wọ̀n torí báàgì tó wà lọ́wọ́ ẹ ní Àdìó tó wá ń wò yìí òun la gbẹnusọ wá nínú ọgbà ẹ̀wọ̀n. Déwọ́lá báàgì tó wà lọ́wọ́ ẹ mo ní ìdẹ gbé sílẹ̀. ọ̀rọ̀ yín ti yé mi báyìí ẹ wo èmi ò gbé báàgì kankan sílẹ̀ o àfi tẹ́ bá lè sọ fún gbogbo ìlú pé mi ò lọ́wọ́ nínú operation yín kẹ̀dẹ̀ dá mi padà sí prison. Chief kí ni wọn lọ ṣẹ̀ṣì ẹ̀yẹ́ ìbọn fọwọ́ ní ọwọ́ ìlànà. kò lè tó ẹ̀ tó kọ take it easy ṣùgbọ́n ẹ wo ọ̀rẹ́ ìwọ ṣe gbé báàgì ọwọ́ ẹ̀ sílẹ̀ kó wá fi òkú lẹ̀ fún mi. díẹ̀ nínú àwọn sinimá tí Olumide Bakare ti kópa IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá ẹja ọsàn tẹ́ ò bá gbàgbé ẹja ọsàn sinimá olókìkí ni lọ́dún náà lọ́hùn-ún Yomi Ogunmọ́lá ló darí sinimá náà tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo bọ́ sórí sinimá olókìkí ni Odídẹrẹ́ ẹyẹ eré Odídẹrẹ́ ẹyẹ ayọ̀ Odídẹrẹ́ ẹyẹ àlàáfíà tó ń ṣeni lóore apá kìíní àti apá kejì iṣẹ́ ọwọ́ Fẹ́mi Fádèyí ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí IPMI mo dárúkọ sinimá alábàárìn apá kìíní àti apá kejì tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí gbogbo ènìyàn tó bá rántí orin Bùsọ́lọ̀kẹ́ ẹlẹ́yẹlé tí àkọlé rẹ̀ ń jẹ́ alábàárìn ẹ jẹ́ kí n ṣe báyìí sinimá yìí ló bí orin alábàárìn apá kìíní àti apá kejì tí iléeṣẹ́ Báyọ̀wá gbé jáde lọ́dún náà lọ́hùn Chief Koko kópa nínú sinimá alábàárìn tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. IPMI mo bọ́ sórí sinimá Sùrùtù apá kìíní àti apá kejì lọ́dún náà lọ́rùn látàgbàlá Báyọ̀wá mo dárúkọ sinimá Elébòlò sinimá olóògbé Yomi Ogunmọ́lá ni bákan náà ni mo dárúkọ sinimá Ìwọ Slow Poison iṣẹ́ ọwọ́ Tóyìn Ogunmọ́lá ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ìyàwó olóògbé Yomi Ogunmọ́lá. IPMI mo dárúkọ sinimá Màámi láti iléeṣẹ́ Mainframe Productions Òpómúléró bákan náà ni mo dárúkọ sinimá Kòfódì First Lady iṣẹ́ ọwọ́ Lizzy Anjorin ni. IPMI mo ṣe bẹ́ẹ̀ mo dárúkọ sinimá ọmọge onífìdá tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Kogede Films Production ni Last Flight to Abuja Dr. Bello iṣẹ́ oníṣẹ́
ayé olórogún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. IPMI, àwọn wo ni Olumide Bakare jìjọ ló gbà nídìí iṣẹ́ tíátà? Àbí ẹ jẹ́ kí n sọ wípé àwọn wo ni wọ́n jọ ní òkìkí ní ìgbà náà lẹ́ka múlùdùn nínú iṣẹ́ sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà? IPMI, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí Anta Laniyan, Jídé Kòsọ́kọ́, olóògbé Yomi Ògúnmọ́lá, olóògbé Rachel Oniga, Adébáyọ̀ Sàlámì, Akin Louis, olóògbé Babátúndé Omídínà tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Bàbá Sùwé, olóògbé Búkì Àjàyí, olóògbé Rẹ̀mí Abíọ́lá, màmá wa Jọkẹ́ Múyìwá, ìyá wa Ṣọlá Ṣọ́bọ̀wálé, Yínká Quadri, Kúrámà Tẹ̀tẹ̀. Bákan náà ni màá dárúkọ Táíwò Hassan, Ògògó ọmọ Kúlódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. The battle line is drawn. Má jẹ́ kí n rí ẹnu lé mọ́. Alákọ̀ọ́rí ẹ̀. Gbogbo wa pátápátá la mọ ipa tí Chief Koko máa ń kó nínú sinimá. Tẹ́ ẹ bá ti gbóhùn erin ẹ ti mọ̀ pé Chief Koko ló ń sọ̀rọ̀. Ẹni tí ò mẹ́rin ló ń ferin ṣeré. Kì í ṣe ìròyìn mọ́ pé jayéjayé àti aláfẹ́ ènìyàn ni Chief Koko. Wọ́n sì máa ń ṣe fàájì. Wọ́n á máa da nǹkan àyà. Wọ́n á tún máa mú nǹkan tí mi ò ní fẹ́ fi gbogbo ẹnu sọ lórí ètò yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ní láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó lóyìnbó ń pè ní addiction. Ìdí nìyẹn tán fi lè fi àwọn nǹkan kan àtàwọn nǹkan kan sílẹ̀. But according to him, he said he stopped smoking India hemp in 1998. IPMI, ẹ jẹ́ kó máa yé yín o pé Olumide Bakare kọ́ ni bàbá fídíò òṣèré arẹwà ni Laide Bakare. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti rò wípé Olumide Bakare ló bí Laide Bakare torí orúkọ tó jọ papọ̀ mọ́ orúkọ wọn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá àti rárá o. Àwọn ọmọ Olumide Bakare ò ju 4 sí 5 lọ tí wọ́n bá tó 5. Àwọn tí mo mọ̀ nìwọ̀nyí: Ọlábọ̀dé, Olúwamáyọ̀wá, Olúwatófúnmi àti Alimat ọmọ Bakare. Kí ni ìgbàgbọ́ Olumide Bakare gan-an? Ẹ jẹ́ kí n sọ báyìí, kí ni philosophy Olumide Bakare? Àkọ́kọ́ rèé, Olumide Bakare ní ìgbàgbọ́ nínú ká bẹ̀rù Ọlọ́run nínú ohun gbogbo tí a bá ń ṣe. That is, have the fear of God in whatever you do. Ìkejì, honesty, tí Yorùbá ń pè ní òtítọ́. Tẹ́ ò bá gbàgbé, wọ́n ní òtítọ́ ní gbórílẹ̀-èdè lékè. Òtítọ́ o. Kí ni nǹkan náà tí Olumide Bakare ò rí ṣe títí tọ́lọ́jọ́ fi dé? Ẹ jẹ́ kí n sọ lóyìnbó. It was the dream of Olumide Bakare to have a drama school that would be affiliated to a university. Unfortunately, this he didn't achieve. Ìgbéyàwó tí Olumide Bakare máa ṣe ló ṣe lọ́dún 1986. Ìgbéyàwó yìí ni ìgbéyàwó olórùka tí Olumide Bakare ṣe pẹ̀lú ọmọbìnrin kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó fi ìpínlẹ̀ Philadelphia ṣe ibùgbé nílùú Amẹ́ríkà tó sì ní òun ò ní bímọ kankan fún Olumide Bakare. Ṣùgbọ́n nígbà tí à ń sọ yìí, Olumide Bakare ti bí ọmọkùnrin 2 nígbà náà lọ́hùn. Tẹ́ ò bá gbàgbé, tẹ́ ẹ bá rántí fáwọn tó bá mọ Olumide Bakare dáa. Nígbẹ̀yìn ọ̀rọ̀, wọ́n pàpà pínyà nígbà tí arábìnrin náà fẹ́ kí Olumide Bakare tẹ̀lé òun lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n tólumide Bakare fàáké kọrí tó lóun ò lọ. Ìyí ló ṣokùnfà ìpínyà wọn. Fáwọn tó bá rántí ìtàn tí mò ń sọ yìí, ẹ jẹ́ kí n ṣẹnu ní déédéé síbí lórí ọ̀rọ̀ Olumide Bakare pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin. Ẹ má jẹ́ kí n sọ ju bí mo ṣe sọ yẹn lọ. Ọlọ́gbọ́n ló ń jó, bẹ́ẹ̀ àwọn ọ̀mọ̀ràn ló sì ń mọ̀ ọ́n. Àwa ni o. Ẹ kú ni o. Ó ṣe ajóòrùn lẹ fi rìn báyìí. Àwọn ẹ̀kálẹ́. Ẹ̀lẹ́. Tó ń lé wa kiri náà ló sì ń lé wa kiri. Ẹ̀lẹ́ ìyá wa. Ẹ̀kálẹ́. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ̀lẹ́. Ẹ̀kùjọ́ mẹ́ta. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ̀lẹ́. Ńlẹ́ ìyá mi. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ̀lẹ́. Bóò ni ọmọ sùúrù. N tó ń lé wa kiri náà ló jẹ́ forú. Sọlọ́run ti bá wa sọmọ náà rere. Àárí o. Ẹ rí. Àárí. Ẹ lè rí. Gbogbo nǹkan ti hàn sí mi gédégbé ẹ lè rí. Kí ló dé tá lè rí bàbá? Bẹ́ẹ̀ bá rí ọmọ náà ò ní wùn yín mọ́. Wọ́n ti sọ́ dìdàkudà. Wọ́n ti ta ọmọ yín o. Kí lẹ wí? Ta ló pa Làbákẹ́? Ọ̀rẹ́ rẹ̀ tí ń bá gbé ní tí wọ́n jọ ń gbénú ilé ní. Ó yẹ ká ẹ̀ mọ̀ pupa báyìí. Tó sara bòrò bí ara ẹlẹ́dẹ̀. Ìbùkún. Ìdùnkún ẹ ṣe ìdùnkún. Ìdùnkún ló ta ọmọ yín.
báwo ló ṣe wáyé. ẹ ṣeun níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ àṣewò wọn tí wọ́n ń ṣe kì í tí wọ́n bára nu mẹ́sẹ̀rẹ̀ gbé wọn lọ ní ìbùkún ti ta ọmọ yín ńgbà wọn débẹ̀ tí ìbùkún gbé ọkùnrin òun wọn àtọkùnrin tí wọ́n jọ débẹ̀ ìbùkún sì rọra bọ́lẹ̀ bí ìbùkún ti du wálé nù ó sì wá pe làbákẹ́ ní bóyì ti pe làbákẹ́ ó gbé làbákẹ́ lọ inú ọkọ̀ òun sì tẹ́wọ́ gba owó lọ́wọ́ ọmọkùnrin náà ló ń bá padà ni a bá gbé làbákẹ́ lọ tèfètèfè bí làbákẹ́ yìí ṣe bó ṣe ránù. bàbá ṣòdodo wà lọ́rọ̀ tẹ́ ẹ sọ yìí. ọ̀gbádùn ọ̀làlàáfíà ìlépin ni ẹjọ́ rẹ̀ sì kọ́ mẹ́bẹ́ mi máa ń fàgbà ara ṣèké ara bí amọ̀ sí lọ́ta mi. ẹ má bínú ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. wèrè ní í sí ọ ọmọ òsínú ọmọ tó bá ní ìmọ́tótó ń bọ̀ bá mẹ́kọ̀ọ̀kan yóò fi dá ìkó tó mú kejì yóò pọn ládàáda. ẹ jọ̀ọ́ ẹ má bínú. ọlá àti ẹni mi ò ní kankan tí mo fẹ́ bá sọ wọ́n mọ̀ para ọmọ ta ara ọmọ ò lè tó hùn bèbí yóò bára jù gbòòrò kiri yóò bèbí sojú bí ojú ẹ̀ hàn náà. ìbùkún gan ń kọ́ ìbùkún. inú àárí ìyá àárọ̀ náà kò gbélé mọ́ ẹ mọ̀ pé bówó bá ti ń bẹ lọ́wọ́ ọ̀yàn bẹ́ẹ̀ ọ̀bá ìlówó ní níwà ẹjọ́ lówó tà ẹsẹ̀ wàá mọ̀ wá rẹ̀ bóyá sẹ́ńgì tó kù bíi báláǹsì lọ́hùn bóyá òun lọ́ọ́ rè gbà ńnáwó yàlà ni wọ́n níbi tí í so àdínáwó yùlù. ẹ kálẹ́ mọ́ mi. ó gbé yọ kálẹ́ o. ẹkùn. kálẹ́ o. ṣé ti rí làbàkẹ́. ṣé mo ti rí làbàkẹ́ kí ni mo wá ṣe ń bíbá ẹ wò yìí tí n bá rí làbàkẹ́. ẹ rí ẹjọ́ tẹ wá bí yẹn. mo ò rí làbàkẹ́. báwo ni làbákẹ́ ṣe máa ń rin irú rìn báyìí kẹ́ ẹ. kò ní yẹ ọ́ olùsíbára dọ̀ mí bí ara ẹlẹ́dẹ̀ onígi mú bí ọ̀pá ẹ̀yọ̀ bọ́bá tó la inú òsì wọn gbọ́ ìgbanu fún ọ ojú ò lọ́rọ̀ mọ́ mi ojú ò lọ́rọ̀ mọ́ mi lẹ́yìn kan jẹ́wọ́ bá mọ́ àṣírí ti tú èmi tí mo sì tá àṣírí rè mi ò sì kọ́ nǹkan tí ó tẹ̀yìn rẹ̀ jáde orí àparọ́ tó fẹ́ pa. bàbá ọ̀rọ̀ kékeré kan tẹ fi ń ṣeré yìí o. tọrọ pé mi ò ríran òun ò sì létí wọn ọmọ pọ́rọ̀ ńlá ni kéèyàn sọ ọmọ ọlọ́run dídí ọmọ kéèyàn ó tà dànù kì í sọ̀rọ̀ ńlá àbọ̀ ọ̀tá àṣírí rẹ̀ ti tú sóyọ ibi mọ wà tí mo dúró sí ní ìyá ọkọ mi táwọn ọ̀rẹ́ rẹ̀ sì ń bẹ lókè ní tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi ń domi tó ronú pé pẹ́pẹ́sẹ́ o kí ló kọ rẹ̀ o ó ti lọ rèé ta làbákẹ́ o ó sì ti gbowó lọ́wọ́ wọn lórí làbákẹ́ o. màdìá jẹ́ ká máa rorí o tí bàbá ẹ̀ bá ń sọ gbogbo bílábìlà tiẹ̀ o jẹ́ káwọn àgọ́ kan ní orí tààrọ̀ o ṣé ojú ọmọ tí wọ́n ń wò yìí jọ ojú ọmọ tó lè gbé ọmọ èèyàn ta. àbẹ̀tẹ̀lẹ́ pọ́n bí tífù. màdìá ṣé lóòótọ́ ló sọ kalẹ̀ ló pe làbákẹ́ wọnú mọ́tò. lóòótọ́ ni. ó dẹ̀ wọnú mọ́tò ẹni tó jókòó sínú mọ́tò ó dẹ̀ kówó fún wọn ìwọ dẹ̀ gbà. bẹ́ẹ̀ ni ó dáṣì mi lówó yẹn ni. ìwọ tẹ́wọ́ gba owó. mo gbà á mo gbowó. ó ti tọ́ màá ló tiẹ̀ ò ní problem. bọ́ọ̀bá sàlógún kò lè jẹ́ ọmọdé ìsẹ́ni wọn náà olùsí alárabọ̀ kò bí ara ẹlẹ́dẹ̀ àbọ̀ bá ń tì mí àdélé bá ń tọ̀dọ̀ rẹ. IPMI mo débi tí mi ò fẹ́ràn láti máa dé o. ẹ wò ó nígbà tó di ọdún 2013 lòjòjò bẹ̀rẹ̀ sí ní ṣògùn Olumide Bakare tààrà ògùn òle àìsàn kan tó ń tọ̀nà fún tọ́lọ́yìnbó ń pè ní lung and heart disease ló ṣe Olumide Bakare eléyìí ló dí wọn lọ́wọ́ láti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá tí wọ́n ń pè wọ́n fún nígbà náà. ẹ wò ó àìmọye ọjọ́ àìmọye ọ̀sẹ̀ àìmọye oṣù ni Olumide Bakare fi wà nílé ìwòsàn ìkọ́ṣẹ́ ńlá àti UCH ńbàdàn. nígbà tó yá ni wọ́n gbé Olumide Bakare lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà fún iṣẹ́ abẹ tọ́lọ́yìnbó ń pè ní surgery. lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ abẹ yìí tán ní tọ́lọ́yìnbó ń pè ní success iṣẹ́ àṣeyọrí ni wọ́n ṣe lórí iṣẹ́ abẹ náà. nígbà tó yá ni Olumide Bakare tó padà sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní farahàn nínú sinimá díẹ̀díẹ̀. kò pẹ́ kò jìnnà tún ní àìsàn yìí tún padà gbé wọn dé. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí nígbà kan wọ́n fi ìgbà kan rawọ́ ẹ̀bẹ̀ fún owó láti fi ṣètọ́jú Chief Koko Olumide Bakare ṣèbí ọjọ́ ló ń pẹ́ IPMI ìpàdé kì í jìnnà. àìsàn la kúkú rí wò mo ti máa ń sọ pé kò sẹ́ni náà torí tọ́lọ́jọ́ ṣe o. nígbà tó di ọjọ́ 22 oṣù kẹta ọdún 2017 that is 22nd of April 2017 ní kó wọlé wẹ́rẹ́ tó sì mú Olumide Bakare lọ. kò sí nǹkan méjì tó ṣokùnfà ikú náà lọ́dún náà lọ́hùn bí kò ṣe àìsàn tí ò lọ.
IPMI mo ti sọ láìmọye ìgbà lórí ètò yìí pé karùn-ún wí ni ọ̀rọ̀ ikú jẹ́. Kò sí ẹ̀dá tí yóò kú tí ikú ò ní rí nǹkan mú nípa wọn. Ìbànújẹ́ ńlá lọ̀rọ̀ ikú Olumide Bakare jẹ́ lẹ́ka sinimá lórílẹ̀‐èdè yìí. Eré ni àwàdà ni àfìgbà tọ́rọ̀ náà padà dòótọ́ o. Nígbà kan rí episode 11 lẹ́ ń wò lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Ẹ má gbàgbé láti láìkì fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Tó bá ní òṣèré kan tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa wọn bóyá lórí ètò wa artist of the week tàbí lórí ètò wa nígbà kan rí, ẹ drop comment yín sí comment section wa. Ẹ dẹ̀ tún lè bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ WhatsApp wa tó ẹ̀ ń wò lórí ìwòran yín yìí 0706 229 5344 WhatsApp nìkan ni o. Bá a pẹ́ láyé bá ò pẹ́ ikú ṣàlòpin ohun gbogbo bí orin bàbá àrà. Ọlọ́run ọba mi ò dárí ikú jẹ nìkan bí orin Orlando. Àdúrà tá a máa bẹ Elédùwà ní wípé kó jọ̀ọ́ kó má tí ì jẹ́ kó yá. Ikú Olumide Bakare mú ìbànújẹ́ bá ẹ̀ka múlòdò lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n kò sí nǹkan kankan lè ṣe sí i. 2017 to 2024 ọdún keje rèé tí Chief Koko náà ti lọ. Bonírèsí kọ̀ tó lòun ò fi gbá IPMI èyí tó ti fílẹ̀ ò lè parun láéláé. Iṣẹ́ ọwọ́ Olumide Bakare ò lè parun ṣèbóun náà lẹ́ ń wò yìí. Lára àwọn nǹkan tó tún jẹ́ kí ikú Olumide Bakare mú ẹkún dání nígbà náà ni wípé wọ́n fi ìyá wọn sílẹ̀ sáyé lọ. Above all, he did his best and left the rest for us. We can only pray that the Lord God will continually rest his soul. Amen. Ẹ wá jẹ́ ká pàdé fákọ̀tún ètò wa nígbà kan rí lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Ẹ ṣé.